máa bẹ. Òbí wo ló ṣọdún tó kọjá o, àlọ́dún èyí tí wọ́n bá ọ nínú ọlá ńlá, nínú ògo. Ìwọ ò dẹni àgbégbìn nílé ayé. Àwọn tí ọjọ́ èní kan máa sunkún nítorí rẹ̀, àwa bá ọ dúpẹ́ o. Àníkẹ́mi ọ̀wọ́n, èyí mẹ́ni fún. Òrékelẹ́wà lọ́mọ yẹn, ẹlẹ́yinjú ẹgẹ́ ni. Abiyamọ bọ̀dá gbẹ̀wẹ̀gbẹ̀wẹ̀ ló ní kí ọ. Ẹbí ará ọ̀rẹ́, ẹ̀gbọ́n àbúrò rẹ̀ wọ́n ní kí ọ. Olólùfẹ́ rẹ̀ o, ọmọ Látúnjí. Olúṣọlá rẹ̀ ọ̀wọ́n ló ní àròyé Jésù. Ò bá bá mi kí Àníkẹ́mi ọ̀wọ́n kú ọdún. Ṣàdúrà fún bó ṣe ṣọdún èyí kó tún ṣẹ̀mí ìsí nílé ayé o. Èrèdíre o, tí mo gbé àrèlú Tápà nílẹ̀ Ìbàràpá. Ọmọ lọ́lá o, kò bá tẹ́tí sí mi kó máa bá mi kálọ bí mo ṣe fẹ́ bá ọ délé àwọn bàbá tó bí ọlọ́mọ. Àníkẹ́ o, ọmọ ẹkùn Tápà lè ń pé o, ọmọ ògódó ń jà. Ṣebí wọn lọmọ èrè ní mẹ́kún, ọmọ alágbẹ̀dẹ, ọmọ yahoo ilé kótó ìyá ni. Ṣebí wọn lọmọ ìbá tètè wáyé alágbẹ̀dẹ ní bá jẹ́. Ìwé kan náà lọmọ bó o finá wá ní ihò ṣeun. Fíná ó ń bẹ lọ́nà ọmọ ìlágbẹ̀dẹ. Ọmọ ọ̀pádèjì máa gbọ́ o. Ṣebí wọn lọmọ Tápà ògódó ọmọ dáyà. Ìwọ lọmọ ewé Tápà ni mo lè ṣe, àwẹ̀ Tápà ni mo lè gbà. Bó bá wá díjọ́ òkú Tápà mi ò ní sílé. Wọ́n á ní ẹ̀bá ni wá òtútù òwú, wọ́n á ní ẹ̀bá ni wá afárá oyin. Ṣebí wọn lọmọ òtútù òwú ṣọ̀pọ̀, afárá oyin ṣọ̀wọ́n gógó. Ìwọ lọmọ igi méje kòkòrò méje. Mo ẹbí wọn lọmọ kòkòrò tí ń jẹ̀gbá. Tó ní bí ìgbà bá lè kú kó kú. Olúbísí ọláyé ẹni tó ní í jẹ. Ìwọ lọmọ ìbẹ̀bẹ̀ ní Tápà ń jó títí tó fi dókè Ọya. Ògódó ọmọ dàáyàyà. Àníkẹ́ o, ìwọ ti ṣọdún èyí náà. Ọba mi ò gá ṣàlékún owó, ọlá, àlàáfíà àti onípẹ̀kun láṣọ Ọlọ́run Ọba. Ìwọ onímọ̀ kòrò nílé ayé, òun rẹ̀rẹ̀ tẹ́gbẹ́rẹ́ ń ṣe nílé ayé. Kò wá ní jẹ́ ìnira fún ọ láṣọ Ọlọ́run Ọba. Bí wọ́n bá níta ni akéwì yìí, ẹ sọ fún wọn pé ẹ̀rí àròyé Jésù ni. Èmi lọmọ onílé ọyẹ́, ọmọ ayé tòdò, ọmọ aṣàwọ̀ ọ̀gbẹ̀gí arójòjòyè, ọmọ adélé